gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ ẹ káàárọ̀ ẹ jí bí ẹni tá à ń wí ó dé o ẹni tá à ń wí ó dé Odùláyé Àrẹ̀mú ó dé eégún láti kẹ́yìn ìgbàlẹ̀ ó dé ọkọ ọlọ́mọge ó dé Alhaji Bethilai Odùláyé Àrẹ̀mú ní àlejò wa pàtàkì lórí ètò yìí lónìí. Ẹ ti máa ń gbọ́ rẹ́kọ̀dù rẹ̀ lọ́tùn lósì ṣùgbọ́n ẹ tí ì gbọ́ ohùn òun alára gan-an. Báwo ló ti jẹ́? Níbo ni wọ́n ti bí i? Ìyàwó mélòó ló ní? Bó ló ti ń ṣèṣègbésí ayé ẹ̀ sí? Kí ni àwọn ìrírí tí àwa lè fi kọ́gbọ́n? Gbogbo ẹ̀ la fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ lónìí. Alhaji Odùláyé Àrẹ̀mú ẹ káàbọ̀ o. Ẹ mọ̀ kúrin o, ṣé dáadáa lẹ dé o? Alhamdulillah. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Alhamdulillah. Bó ló ti á di pé ẹ délé rẹ́kọ̀dù ṣíṣe? Tó di pé mo délé rẹ́kọ̀dù ṣíṣe kan. Àdàlà. Ẹni wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ díẹ̀ gbọ́. Àwọn àgbàlagbà sì ní bàbá lákò ní yéèyàn. Gbígbé ń gbé bó ti ṣe tẹ́ já lérí àtàtẹ́ ikú. Béèrè ni wọ́n sọ fún ọ. Nígbà tó di pé à ń ṣeré. Tàbá ń ṣeré ní tàbá lọ sí Èkó. Tàbá ń ṣeré. Èrò á pọ̀ lẹ́yìn wa. Kánrin a máa lura wọn pàpà àṣekéherí Odùláyé àṣekéherí bó ṣe Ìbàdàn náà wọ́n ṣe gbá náà bákan ni nígbò tẹ̀ yá lòkè bí ọdún mẹ́sàn-án kan lẹ́gbàá wọ́n sùn nílé amọ́dẹ́májá bàbá aládẹ́yọ Ọlọ́run fọ̀run fún. àdúgbò tó kìí kú Àwọn ènìyàn wọ́n bẹ́ẹ̀ ní ayé gbàgbà lógún ẹ̀gbá. gbàgbà bí ọjọ́ kan ní wọ́n kú ní ọ̀sẹ̀ tó kọjá rẹ̀ náà tó ló ń tí Ọlọ́run. Ọlọ́run fọ̀run kẹ. Ẹ̀wọ̀n bọ́rọ̀ yìí. Akínyàndé ìbà olóbìnrin ìbà àríyànríyàn ìbà àfọ̀rọ̀dàgbà bí Olódùmarè ìbà eégún kan ò déjẹ̀bú lórí ìbà Akínyàndé ló mẹ́gún ọgbọ́n rẹ̀ mọ olóbìnrin abẹ́gúndàgọ̀ bàṣọ̀run ìbà ní ayé epo ìṣìkútì ẹ̀gbá mọ wàjọ́ náà sójú mi ni wọ́n ní kí ọba Aláké kọ́ máa lọ sóṣogbo ọ̀yọ́kùn àmúdá yìí ló foyè lẹ̀ fún àmúdá yìí lọ́wọ́ jẹ baálẹ̀ fún àwọn afẹ̀yìntàgbà èmi a máa wá sọ fún àwọn ará Ìkẹ̀kú máa ní ẹ má gbọdọ̀ jẹ́ o omi tí ọmọ Akínyàndé ń pọn mu ni àmúdá ọkọ Ìyábọ̀ ti ń tẹ́ ní ọlá lọ́wọ́ ìta ń kùn yúnmúyúnmú orò ń kùn yùgbàyùgbà ilé ìta ní ṣe bínú ilé ọ̀rẹ́ mi ni àmúdá baálẹ̀ fẹ̀yìntàgbà ọ̀rẹ́ amọ́dẹ májá bàbá aládẹ́yọ àbíkúso olóògùn tètè ọmọ ẹ̀bẹ̀ lókù ọmọ abilé wàrà ọmọ ń tẹ́ni ẹ̀bí àmọ̀sátá abilẹ̀ kọkànlélógún tó dúró ọ̀rẹ́ Sàfárù ọmọ àgbéni ẹ̀gbọ́n ọlọ́ngọ̀ kọ́gbọ́n ọmọ sáni àwọn adéríbigbé ìjà Ọ̀fà Ẹ̀gbá náà ni wáyé ẹ̀sìn àmúdá ọba Mọ́kọ́lá Ẹ̀gbá náà ni. Ẹ láti lo gbogbo ẹ̀gbá ń gbìmọ̀. Ó lo díẹ̀ mọ́ mo lo díẹ̀ Ẹ mẹ́. máa pè ní pé kí ẹ máa ṣe rẹ́kọ̀dù sá. Níkè náà láti Ẹ̀gbá yẹn ni wọ́n ti wá mú a lọ Àká ọlọ́njọ́ náà. Ìjíǹdó Gbogbo àwọn ọmọ àwọn èjì gbogbo àti ẹnu sákàrà wọn àjọ lọ ni níta Balógun láti ṣe pírátìsì jọ́nà lọ́hùn. Ìyẹn máa sáré Wọ́n ẹ̀wọ̀n sọ ní. pé a lọ sí Àǹkárá. Nígbà wọn sọ pé a lọ Àǹkárá Ẹ̀gbá náà. Èmi bá wa lọ sí mo wá padà wá sí Ẹ̀gbá. Nígbà mo dẹ́gbà ìyẹn sọ pé ìyá mi ṣaláìsí ní Kwara nígbà ìwà Kwara ní Àkàlù wa lọ Gbàwájú. ọwọ́ àgbàwájú lọ́wọ́ akọrin àwọn àká kí wọ́n pa apalára Orin gba ní ìgbà náà. ìkọrin apalára gbà náà bí ẹ̀ ti jẹ́ nù. Wọ́n wá pẹ́ tí mọ̀mọ́ fẹ́ sìnkú mọ̀mọ́ tán ìwà padà yìí náà ṣe rẹ́kọ̀dù. Nígbà mo wá sìnkú bàtà èmi náà wá padà lọ sí Èkó mo wá lọ lè kọrin fún Rẹ́kọ̀dù àkọ́kọ́ wo lẹ̀yin ṣe tó gba ẹ̀yìn nígbà náà? rẹ́kọ̀dù àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe Àbẹ́ ìrántí. Ọba Ìlọrin ni mo kọ́kọ́ fi pè àmọ́ èyí tí gbogbo ayé gbọ́ ni ọmọ ọmọ ẹgbẹ́ eégún aláré Ọ̀ọ́kàn Ọlábùkù. sàlámà lẹ́kùn àmì alẹ́kùn sàlámà àdìgbò àdìkàm èèbó lọ ń fọ̀ ọ́n àdìkọlù yá àdìkọlẹ̀ èèbó ṣe bí mo ní ọmọ bí kìbọn lójúmọ́ mo gbé ìbò mọ́ mọ́ ń pẹ̀lú ojú ní ọmọ rẹ̀ mú òórùn mi àbàjá wọ́n ti ṣe èèbó kọ́mi ìyá èèbó amúkọ́mi èèbó ìwà tẹ̀lé èèbó. Kódà àwọn náà wà nílé ìwé ńgbà náà, wọ́n á wá gbé garamáfóònù aláfọwọ́ yìí títà wọ́n á gbé ìbò sí. Láti a máa gbọ́ Odùláyé Àrẹ̀mú. Léèyàn ló tàn lọ rẹpẹtẹ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àwọn yín bá tàn lọ́tùn lósì.
kò sí téèyàn ṣe láyé tí kò lè mérè wá kọ́ náà túbọ̀ máa fèrè sí ó tún rẹ́kọ̀dù mélòó tẹ́ ẹ ṣe ń gbà náà kó tó di pé dọ́dọ̀ tiwa. Ìrẹ́jẹ wa ń gbà náà ní àkúkú máa kọ àmọ́ parẹ́ tó bá yẹ pé abámàwé ń gbà náà ní bí ẹ bá ṣe 10,000 lọ wà ní àwọn ṣe ẹgbẹ̀rún kan tó nígbà táàjì kúkú mà bí wọn ti ṣe àdúgbò lọ́dọ̀ Ọlọ́run tí ẹ bá tó ń fún wa tó ń jọ alójú jọ́nà lọ́hùn Ọlọ́run tí ń bá àlùbáríkà sí bí wọ́n ṣe 20,000 wọ́n lè pé ẹgbẹ̀rún 5 náà ṣe ń bẹ̀. Fojú inú wo iye rẹ́kọ̀dù tó mélòó tẹ́ ti ṣe jáde fáwọn ibi lọ́dọ̀ tiwa ó ṣe mọ̀ pé bíi 5 lẹ tí ìgbéjáde lọ́dọ̀ tiwa. Iye kò tiẹ̀ ní fọlọ́hún. Ṣé tiwọn tó bí 20 já àwọn kéékèèké òun ní kéékèèké. Ó tó 25. Mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ní oríṣiríṣi ó tó 25. Wọ́n á rí pé kẹ́kẹ́ káwọn tó rí yín mú wá ẹ̀tọ́ tó wá sórí rẹ́kọ̀dù tẹ́ fi kí gbogbo àwọn èèyàn tó ti kú Nàìjíríà ó tó bí ọdún 12 tí wọ́n tẹ ìgbúrò yín mọ́ kí ló dé ńgbà náà. Tó dé ńgbà náà kọ́ òjò yọ̀dà fọ́ a ní ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ kì í ṣe pé èmi ẹnìkan ọ̀jà tó ìjọba kan bá dìbò ìfẹ́ inú mi ni wọ́n ní wọ́n bá kúkú lówó lọ máa sàlọ̀ fáyé ọmọ lóbi máa sàlọ̀ fáyé orin lọ́mọ ọkọ̀ máa sàlọ̀ fáyé bó kéwú náà máa sàlọ̀ fáyé gbẹ̀yìn sàlọ̀ fáyé ayé ọ̀sẹ̀ ní ẹ̀dí ẹ̀pẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan ń bẹ tó jẹ́ olólùfẹ́ mi aláṣírí mi nígbà tó jáde láyé èmi èyí kì í kú kí ni àlàǹfààní tí mo lè ṣe fún òun ni kí kémi náà lọ́nu rẹ́kọ́ọ̀dù kí n lọ ṣàdúrà fún kí n ṣèdárò fún kọ́lọ́wọ́ fọ̀rùn kẹ́ kí gbogbo ayé sì gbọ́. Ní a bá ní rárá o àwọn ọ̀gbà ẹ̀gbà kí n kí ẹni tó jẹ́ pé nígbà tí ń bẹ ní ayé a máa kẹ́mi a máa gẹ̀mí láì kọrin mi láì lùlù a máa fún mi lówó tèmi tó máa a ní kí n gbà jẹ́ kí n gbà mú kí n gbà tà kí n bá àwọn obìnrin mi jẹ́ ẹni kò sáàyè ọ̀dà bí ọ̀bá sáàyè èmi náà ṣe rẹ́kọ̀dù mọ́ àyè ti ṣe rẹ́gítà láàrin ara wa wọn gbọ́dọ̀ kọrin síbì kan tí bá kọ orin síbì kan wọ́n ṣe àpò 10 èyí tí kọ́ 10 tí wọ́n ṣan gbogbo owó tí n bá rí lọ́dọ̀ wọn gbà náà tọ́ káàtà ní bọ́ sí torí mo lóbìnrin tó 4 lọ́dọ̀ ìjọ náà lọ láwọn ìdínà obìnrin ni o ti ẹ̀yàn ti ẹ̀yànjú ti ẹ̀ nírò lérí ti ẹ̀ nírò lábíyá ti ẹ̀ nírò ń gbé ìgbésí ti ẹ̀ tó nírò ń bò mí. Aláàjì ọjà lọ́rọ̀ àlùfáà. Aláàjì adúgbòlódò náà ní kìí ẹ bọ́ sí ilé iṣẹ́ Ọlátúbọ̀sún Records Company yìí. Afẹ́kẹ́ sọ fún wa kí ni ìyàtọ̀ tẹ́ rí níbi tẹ́ wà yìí àti bòmí tẹ́ ti wà tẹ́lẹ̀ rí. Ìyàtọ̀ tí mo wá rí ni pé ìyàtọ̀ ọ̀hún ga púpọ̀. Kí ni mi sọ pé ọ̀gá látijọ́ tí ń dín lulẹ̀ ayé mi bọ̀. Àtìgbà tí máa ṣe rẹ́kọ̀dù mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtìgbà tí n tó máa ṣe rẹ́kọ̀dù olójú kékèké aláfọwọ́ yí tí rẹ́kọ̀dù ọ̀rẹ́ yà gbé sí mo tó dúpẹ́ gbà náà àmọ́ ẹnu ọgbà tí mo wá dọ́dọ̀ Ọlátúbọ̀sún rẹ́kọ̀dù bàbá yẹn Ọlọ́run ní òtún tiẹ̀ ṣe Nàìjíríà yìí. Mo rò pé torí pé ìyà ń jẹ àwọn alágbe ní Ọlátúbọ̀sún rẹ́kọ̀dù lè dá iṣẹ́ rẹ́kọ̀dù lẹ̀. Ogun adáwí ogun àti àwọn fi èrú gbàbùkún tí àwọn ń pe ọmọ ọlọ́mọ pé máa wá kọrin tí wọ́n kọrin tó dùn dáadáa. Tí wọ́n ń kó máa jẹ tí wọ́n ń kọ́lé tí wọ́n ń rálẹ̀ tí wọ́n ṣe gbé kọ̀ jẹ́ nǹkan kan náà torí owó ayé ní gbé àti kíyàn máa lò ní mímọ́. Rẹ́kọ̀dù alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe náà ni wọ́n pe Akíntọ́lá Premium Western Region àgbé olólà tí sákẹ́kẹ́ àgbé olólà tí bàbàjà lágbé olólà tí wàkọ̀ abẹmu ìdìsẹ́nu abẹ jẹ́jẹ̀jẹ́ olólà tí fẹ̀jẹ̀wẹ̀. Ẹ má kú ojú òpó díyányá àfìmọ̀jókòó ẹnu sáájì gìrìgìrì. Ayẹrẹ́kú olóko ń ṣá àgbẹ̀kú òfegè lẹ̀ náà. Àjàlá àgbé mo mọ̀ pé yóò sọnù láàrin ara wa. Ó sì dàbí kó tó fọhùn láàrin ara wa ká tó jọ máa ríra wa Àjàlá àgbé ó dijọ́ mi
òun náà ni mo wá pè sínú rẹ́kọ̀dù Ẹ̀wọ̀n rò dé mo tún wá pè Muritala bayan pada gaban pada bayan itu gaban itu hanu dama pada hanu dama ada jeka rai àti gbogbo àwọn èèyàn ńláńlá Nàìjíríà tó ti kú. mo tún wá pè Adélabú ọmọ ológun Adégòkè tọ́lọ ilé ìyá náà mú ikú Adélabú dá túláàsì sílẹ̀ ìjọ tí Adélabú kú gbàrà ó yàrá sí ìdáná ẹnùgbà tí mo wá dé ọ̀dọ̀ Ọlátúnbọ̀sún rẹ́kọ̀dù yìí mo wá rí àṣípadà rere kó máa bá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà o àṣípadà rere bá bá mi o mo ti rẹ́kọ̀dù ẹyọ kan ló mo jí láàárọ̀ ọjọ́ náà wọ́n ní wọ́n ń tà iná ń gbọ́ mo wá dé Èkó mo dé Ìbàdàn mo dé gbogbo ń gbọ́ rẹ́kọ̀dù ẹyọ kan mo bá rí ọkọ̀ kan láàárọ̀ kùtùkùtù mo kí mo sábà yín ṣàdúrà ní òjìjáde báyìí mo rí ọkọ̀ kan bọ́ bí náà tí wọ́n pè ní Nàìjíríà lédè nígbà bọ́wọ́ ẹni lórí alágbágbá lóra kéjì rẹ̀ ti ń dàgbà. Wọ́n á ní ọmọ tó tó dúró inú kó tó sáni yìí wọ́n ní aláàjì òtò láyà rẹ̀ mú lónìí. Ìyẹn náà bá fi ń tọ́jú ìgbà fún náírà àti pé ó ń gbé àádọ́ta fún pọ́ùn ti wá àádọ́rùn àsìkò ìgbà tó ń wà nínú iṣẹ́ lásìkò tó ń wà nínú ilé iṣẹ́ Adúgbòsún ni síbẹ̀síbẹ̀ mo tó ń kọ́ pẹ̀tẹ́ẹ̀sì lọ́wọ́ níṣẹ́ mo ti tó rárá ọkọ̀ kan níṣẹ́ o ọkọ̀ níbi méjì níṣẹ́ àti láti èyí fọdún kan àwọn ọmọ mi níṣẹ́ wọ́n ń jẹ wọ́n ń yé dáadáa àwọn ọmọ mi náà ti jẹ ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀. Lẹ́yìn náà àwọn ọmọ mi tó ń lọ kọ́lẹ́ẹ̀jì. Ọlọ́run wò wọ́n o. Ǹjẹ́ owó tí wọ́n ń ná lórí àti polówó yín lórí rédíò ní tẹlifíṣàn náà ìwé ìròyìn ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ń gbèsè wà tẹ́lẹ̀? Èmi ò rírí ẹnìkan kó ṣe bẹ́ẹ̀ Nàìjíríà yìí kọ́ máa mú igba náírà lórí ẹnìkọ̀ọ̀kan kọ́ máa fi polówó ọjà fún kọ́ máa fi polówó fún Nàìjíríà ẹ wá gbórin ìbílẹ̀ ẹ wá gbórin tó dùn. Torí ẹni ọba fẹ́ràn òkìtì ní palámì láyé o ẹni ọba ní kí wá sí ní ọgbọ. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsìkò yín tó ń dáa náà ló tún ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wá àdúpẹ́ Olódùmarè yìí láì sí kó túbọ̀ máa rí síwájú. Àdúpẹ́ pé Ọlọ́run ti ṣe eré dáadáa nígbà kan ìyàwó mẹ́rin ló wà lọ́dọ̀ yín àwọn mélòó ló wà ní ìsìn. Ìdánwà ń bẹ̀ ni pé torí mi ṣèèkì ni kéèyàn jí láàárọ̀ kùtùkùtù àbí kéèyàn tó jọ́ mẹ́ta kó tó rí ẹni pẹ̀lú ọ̀rẹ́ ní kábà pé ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ mo bá yí pé ọmọ ńkọ́ gbogbo ilé ńkọ́ gbogbo àwọn èèyàn rẹ̀ ńkọ́ ọ̀dà kéèyàn má máa béèrè pé ìyàwó ńkọ́ torí bó ti yẹ kéèyàn máa kíyàn ni pé àlejò ilé rẹ̀ ó ti lọ àbí èlọ bó ti yẹ kéèyàn máa fi béèrè obìnrin bá lè jù láwọn obìnrin. Àlejò ni ìwọ̀n èèyàn máa ń dẹ̀mí lóbìnrin máa àpótí kan tòmí alágbàgbà yọra àkóòrà tí ò ní kọ́kọ́rọ́. Ilé ìmọ̀ lọ máa ń léwá náà lága ọ̀dàkùnrin pé ọ̀dàbìnrin ọ̀gbìn arógun ọba ọ̀pá kòtò kékeré yà. Mo ní máa ń léwá dákun má fún obìnrin máa wo ó wá bí mi ó ní kí ní ṣe àdítòkú ọmọ mẹ́rú délé mo ní obìnrin òjìká bẹ́ẹ̀ ni òdó àmúwó lóbìnrin mà tó ọba gbọ́n lọ́mú wa máa rújú wa máa rúnú bọ́ ọba sọ wọ́n lẹ̀ wọ́n àbí ìdájú ló gbárù. Aláàjì káfíńsì láti rí kọ́ àbí a máa wulẹ̀ máa béèrè àwọn àlejò ilé yín kọ́. Àwọn àlejò ilé ni wọ́n ń bẹ léwé lọ. Ní tí ìmọ̀jọ ni wọ́n lọ pé àwọn ènìyàn máa lọ wọn láéláé. Ọlọ́run tọ́jú àwọn àlejò yẹn. Àwọn èèyàn máa ń sọ wípé ọ̀rọ̀ àlùfàǹsá máa ń pọ̀ jù ní orí rẹ̀ o. Mo lè ti máa kọ́ gbogbo àwọn àlùfàǹsá kí ní ti fà á pé jẹ́ pé àlùfàǹsá máa ń pọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run náà ní máa kọ́ wa. À ń ṣe sẹ́yìn òpin bẹ́ẹ̀ bá jí ọyẹ kọ́ máa jẹra kìlọ̀kìlọ̀ ní. Tó mọ̀ pé obìnrin tó bá dáa tí ọ̀wẹ̀ ọba rẹ̀ lọ́jà jẹ́ tán yányán nù. Bàbá dára àáwẹ̀ ni. Gẹ́gẹ́ bí ọmọ méjì kú abáyẹ̀ ẹ̀ gbé. Bàrí ọmọ ọba òun bẹlẹ́bẹ nínìjì. Èyí rẹ̀ yìí fọ́fọ́ pé àwòyàn pẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba. Àlàájì lọ́jà tó ra àlùfàǹsá mú. Wọ́n máa ń sọ pé àwọn míì wà tọ́jẹ́ pé wọ́n bá kíyàn lórí rẹ́kọ́ọ̀dù nǹkan bí ló máa ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá kì. Àwọn míì sì wà tí wọ́n máa ń sọ wípé tí wọ́n bá tiẹ̀ kan lọ́mọ ó kúrò Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀.
ẹlòmíì wà tó jẹ́ pé tó bá pe èèyàn lápèkọ́ lórí tó da ogun tọwọ́ ẹ̀ lẹ̀ kí akọ́nilẹ̀ ó wò tẹ́rù ilẹ̀ tó wọ́n lè ju ẹ̀ sẹ́wọ̀n. tó bá dẹni ẹ̀wọ̀n lọ́jọ́ iwájú tẹ̀ ti pè tẹ̀ ti kì í tẹ̀ ti pé èèyàn dáadáa ní kọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ títí ìjẹ́ tí ìtẹ́yìn ò tí ìdílé ẹ̀ kíkà ọlọ́run lè jẹ́ ìlú nínú báyìí nítorí ẹjọ́ òkú lọ́la ọlọ́mọdé àbájá lónìí. oníṣẹ́ bí ní ìṣe ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdí tó ṣe pé iṣẹ́ bí ní ṣe ń ṣe ọlọ́run wá ṣe tán sí torí mo lè ṣe ní bẹ mo lè mú rákò sí ẹnìkan ò ní ṣiṣẹ́ bí kò mú jẹ gbé bẹ́ẹ̀ ní ìṣòro kò ní gbé oore ìgbé ìka ìgbé tí èèyàn bá láti sọ pé ẹjọ́ òkú lọ́la ọlọ́mọdé àbájá lónìí tí èèyàn bá wá fi eléyìí bóyá ó ti tó àsìkò tí wọ́n ti fẹ́ mú tẹ́lẹ̀ tí wọ́n wá kì lónìí tí wọ́n wá mú lọ́la ẹni tó fi ọ̀ṣàgbákò àbí wọ́n jọ pé yóò yà rẹ̀ ni. ọ̀ṣàgbákò nígbà ẹnugbà tó kì í ní nǹkan bàjẹ́ mo ní á mú báyìí. nínú nǹkan ẹni tí wọ́n mú lọ́la ọlọ́run ní jẹ́ kí àṣẹ o. gbogbo àwọn tí wọn ò ní lọ́wọ́ tẹ́lẹ̀ là ń kì wọ́n yìí tó ní láàyè kí ẹrú bá bá wa rìn. yọ̀ọ̀rọ̀ bí ààbò èèyàn tí ń bá ń bá wa rìn yọ̀ọ̀dọ̀ tó èèyàn. bólókòbó ń bá wa rìn yóò horun ọ̀dánilójú gbangba ni. irun nìkan ò tó kọ́ máa ti wọ́ ọmọ ni. ẹ ṣé o aláàjì Odòláyé Àrẹ̀mú kí á tó máa lọ ẹ gba gbogbo àwọn olórin Nàìjíríà níyànjú kí gbogbo wọn náà fi dà bí ti yìí. ẹ dákun ẹ̀yin èèyàn wa gbogbo olórin tí ń bẹ Nàìjíríà Kwara Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ tí èdèlè Haúsá iṣẹ́ tá a bá máa ń ṣe ẹjẹ́ àṣàṣejì bí kó lè tó wá jẹ dáadáa èmi ààrẹ mú báyìí àìdátọ́rọ́ ní. èmi tí mo fi fẹ́ apáta mo jìrèrè àsọjẹ mo jò wá mo jìrèrè àṣà. mo kọrin náà kálí ayé mo jìrèrè orin jẹ èmi ààrẹ mú olú ọkọ mù ní tó kú pélépélé ti kele tó mọ lójúmọ́ tó bá dídí. gbogbo ara ẹgbẹ́ tí ẹ lọ lẹ́kẹ̀ẹ́ tó yẹ alágbàgbà yá ká. Torí làbábí ní ogun Ìlọrin kàrà làbábí ní ogun Ọ̀fàrà. Àárọ̀ òjòkú làbábí ní ogun Ògbómọlá pánzá ìrókò ìsáwò gbogbo di oko wa sájíjọ wa ìjíjọ wa ìrìnàjò bàrà lẹ́sẹ̀ méjèèjì. Odò àlùkò jẹ́ni lọ́rùn ẹsẹ̀ rí ayé mọ́mọ́ arúgbó lè jẹ́ ìkóni lọ́mọ lọ àwọn ọba lárọ̀fà. Àwọn ọba lárọ̀fà jẹ́ o. Látọ́ gbógun lè sí àkókò tí mọ́mọ́ àmàlẹ́ tó gbógun lè bí ẹgbẹ̀jì. Àti bí ẹgbẹ̀jì ló ti wájú nílé Ìlọrin mọ́mọ́ ọkọ̀ aróńgódò bí ó sọ̀rọ̀ àti náà ní ti mọ̀ọ́kà yóò fi nǹkan tọrọ. Àwọn ọwọ́ kábí sọ́ńtọ́nà lọ torí ìbéèrè ọ̀gbọ̀njọ́. Bí ìbẹ̀rù ogun ọ̀jọ̀ lé mọ́mọ́ òbí mi tọrọ ọlẹ́ gbogbo ẹ̀wọ̀n jẹ́ líle ìyá líle màgbà líle yóò líle ìgbẹ́bì líle. Ẹ̀rọ Àrẹ̀mú tó ló ní sùúrù Àrẹ̀mú tó lọ́dọ̀ àgbẹ̀rẹ̀ ọjà náà wọlé. Nígbà ọjà náà wọlé bá lọ́dà ojú ọ̀nà òbí sí ìgbọ̀n. Ó yá ní ìwọlé wá lọ́dà ọ̀dàkùnrin tẹ ọ̀dàkùnrin lọ́jọ́ káyé gbọ́dọ̀ pàkóró kékeré àti lójú ara àdúgbò yìí ọmọ yìí tí wọ́n á lọ́wọ́ ní àìsíkò lóṣooṣù lórí àgúnlé ìfẹ́ ilé wa. Òbílẹ̀ ìlúgbójú ọmọ àdùnwọ̀ tó bá ń kọ́ ní ọmọ ológun ẹ̀ tí méjì ọkọ̀ mẹ́fà ẹgbẹ̀fà. Èkó ìdáàsá gbọ́ pẹrẹ ní pẹrẹ lójú gbọ́ yẹ epo. Kọ̀mọ̀mọ̀ lágbẹ́kẹ̀lé máa ń